sami. Tìjàmbá bá ṣe aláàánú ẹni. Ó máa kọ́ ní o, kìjàmbá bá ṣe mí. Ó máa ṣàlàánú mi, ẹ bá mi sami. Tìjàmbá bá ṣe aláàánú ẹni. Ó máa kọ́ ní o, kìjàmbá bá ṣe mí. Kó máa ṣàlàánú mi, ẹ bá mi sami o. Tìjàmbá bá ṣe aláàánú ẹni. Ó máa kọ́ ní kìjàmbá bá ṣe mí. Ó máa ṣàlàánú mi, ẹ bá mi sami. Ọba iná mi ò gbọ́dọ̀ kú láéláé. Ògo mi ò gbọ́dọ̀ kú láéláé. Omi ò gbọ́dọ̀ tán lẹ́yìn ẹja tèmi. Òjánú mi tó ràn kó gbọ́dọ̀ dá. Torí mi ò lọ́ba méjì tó kọjá rẹ̀ ìláyín. Tabarẹ́ ni tó ní kí ra ọkùn. Ẹ sọ fún onítọ̀hún yẹn kò ní ṣàwọn ọdún. Torí láwọn làwọn alákùúwàtà o. Ìlàbíláì àníyàn lè àṣírí. Kò sọ́gbọ́n kan kò dẹ̀ sí agbára o. Láyé bí kò sétékété tọmọ ẹ̀dá lé ní. Tó lè tó tán lọ́hùn ọba ṣẹ̀dákọ́ ṣẹ̀dákọ́. Tó lè tó tán lọ́hùn ọba ṣẹ̀dákọ́. Tó lè tó tán lọ́hùn ọba ṣẹ̀dákọ́. Mo kọrin kábíyèsí ọlọ́run tó dákú ṣùgbọ́n tí ó ní kú. Ó tún ṣẹ̀dá tí kò ọ̀hún ẹ̀dẹ̀ máa pa. Àìpa wọn aláhùn ìjà pẹ́ láyé. Kẹ̀mí wọn kókùn kíkú káṣẹ òdodo. Wọ́n wà lọ́wọ́ òkàlẹ̀ ránù gbà lọ́jọ́ ńlá. Mo kọrin ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbá ìrẹpẹtẹ. Ọmọ ẹ̀dá àwọn kàtàkàtà ló máa gbà bẹ̀ wọlé. Ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbá ìrẹpẹtẹ. Ọmọ ẹ̀dá àwọn kàtà ló máa gbà bẹ̀ wọlé. Efilex. Ọlọ́run kò bá ọba dání wáyé. Ọba kí tó wá ṣe eré mi ìbára ẹni mo ṣe. Ìbàbá bọ́lọ́hùn lókè àṣẹ ìdákọ́ wa. Káàdó ṣeré mi, ọlọ́run ìbá yín. Ọlọ́run bá ṣe ìdákọ́ wa, ìbá yín. Káàdó ṣe kóhùn ní mi. Bó bá ṣe gbà láì máa ṣe Bọ́lájí promotion bàbá mi tó ń pákéjì wa. Ọmọ bá ṣe tó ọmọ bá jù báyìí lọ máa lọ rí. Àwọn olè máa sọ̀rọ̀ mú fún Buffett nítorí pé àwọn olólùfẹ́ tó ti ń gbórúkọ Àlàbí tipẹ́tipẹ́. Àtàwọn tó ń rí wa lórí social media. Àtàwọn tó ń ra kẹsẹ̀ ètò àdìgbòrò. Ọmọ pé Mr. Buffett ọba orin ó jù bẹ́ẹ̀ lọ. Àmẹ́ tó pé wàá mi. Bàbá wa tó pé wàá mi. Àwọn náà ló ń pákéjì àṣà wa promoter àmúfú. Wọ́n mọ̀ ta tó Àlàbí sí ni oríwẹ̀ kọrinkọrin. Àmọ́ tó bá ṣe gbà láṣẹ máa ṣe. Ìyẹn lọ́jọ́ ènìyàn máa Àlàbí. Senior ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbá rẹpẹtẹ ọmọ ìdáná pátápátá ló wà bàbá wọlé. Ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbá rẹpẹtẹ ọmọ ìdáná pátá ló wà bàbá wọlé. Ló wọlé yìí ọ̀dájú ikú jẹ̀yọ̀ ikú ṣèkà. Wá sí wọn lórí wa Àlàbí Adékúnlé kì í ṣe kankan kọrin ṣá. Ajíbọ́sì mo ti ráwọn tèmi níbí. Wá sí wọn lórí wa Àlàbí Adékúnlé kì í ṣe kankan kọrin ṣá. Ọmọ ẹ̀dá dàmọ̀ súnmọ́ mi ẹ̀yà mi létí inú. Ṣẹ̀rí gbèsè ní ikú kò yẹ ní kó sílẹ̀ sísọ ní. Gúrú náà sí
sáyé tó tún lè mọ òtí gbogbo wa la máa kú ẹnìkan ò ní kú ikú gangan máa kú ẹnìkan kan ní kú tó fẹ́ tó bá ẹ̀rẹ́kọ́tẹ́ ọmọ ẹ̀dá náà kàtàkà ló máa gbàgbẹ́ wọlé ọba kábíyèsí ọlọ́run tó dákú ṣùgbọ́n tí ó ní kú tó tún ṣẹ̀dá wá àti kò ń ẹ̀dẹ̀ máa pa. Àìpá wà láwùjọ pẹ̀láyé kẹ́mi wá kókó.